wàhálà ìdààmú tí ṣètò òpin ọdún kò ní dé bá wa, ẹkún òpin ọdún àní bá wọn sún. Àwọn tó dé bá Ọlọ́run yóò rọ̀ wọ́n lójú, yóò rọ̀ wọ́n lọ́kàn. Bó ṣe máa rí nìyẹn in Jesus mighty name. A ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run 60 day plus tá à ń bá bọ̀ láti bí ọjọ́ mélòó ó ti ń yọrí lánàá plus ní gbogbo nǹkan tó kù. Ẹ má jẹ́ àgbàgbé ìṣòro òun wà lónìí ọjọ́ Friday, Saturday preparation fún àwọn òpó ọmọ aláìní bàbá, Christmas carol àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí ni ó mú mi sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ ní ìlú mi ní ìlú Ìbàdàn pẹ̀lú àwọn ọmọ tí wọ́n jẹ́ ìpè Olódùmarè tí wọ́n ṣaláìsí látòrí program kan Children Fun Fair tá a fẹ́ ṣe fún àwọn ọmọdé látọwọ́ lórí Naomi, èyí tí ó sì ní ọwọ́ kan Alhaji Hamsat Oríyọmí nínú. Mo kí gbogbo ẹbí, gbogbo ọkàn tí ṣẹlẹ̀ sí o. Olúwa kó rọ̀ yín lójú, Olúwa kó rọ̀ yín lọ́kàn, Olúwa kó fi òróró ìtura síbi tí ọgbẹ́ yẹn ti wá. Ohun tó mọ̀ lágbára gidi wọn ni. Ibi tẹ́nìkan ti ń sunkún, ibẹ̀ láláyọ̀ ti ń yọ̀. Ibi táláyọ̀ ti ń yọ̀, bẹ́ẹ̀ nìkan ti ń sunkún. Olúwa jọ̀ọ́, má jẹ́ àríbi, má jẹ́ àrídààmú mọ́ o. Olúwa kó dì wá mú. Tó ẹ̀kọ́ ni mo fẹ́ kẹ́ jẹ́ ká kọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ gbogbo àwọn ènìyàn. Àwọn èèyàn kan ti ń jáde, oríṣiríṣi bloggers, presenter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ti ń sọ̀rọ̀ bí a ṣe rò pé ó yẹ kó rí àti bó ṣe rí. Ẹ jẹ́ ká ṣọ́ra, omi gbóná lẹ́jọ́ o. Bá a bá ṣọ́ra, ó lè dàlù yàn. Ta ló jàre, ta ló jẹ̀bi? Gbogbo wa la ti ń dá ẹjọ́. Ẹ má gbàgbé ìwé ìrere Matthew chapter 7 verse 1. Ẹ má ṣe dá ní ẹjọ́ ká má bàa dá yín lẹ́jọ́. Irú ìdájọ́ kí ìdájọ́ tó bá dá ènìyàn, wọ́n náà padà gbárù rẹ̀ ní ọjọ́ kan. Ẹ̀kọ́ ni ẹ jẹ́ ká kọ́ ń bẹ̀. Àwọn ẹ̀kọ́ yẹn ó lè mú bí àìmọ̀ọ́ṣe àbókù díẹ̀ káàtó wá láwọn àyè kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká kẹ́ẹ̀kọ́ níbẹ̀. Àwọn tó ṣẹlẹ̀ sí, Ọlọ́run á yọ wọ́n nínú rẹ̀ láti rí olórí Naomi àti Alhaji Hamsat. Ọlọ́run á bá mi kó wọn yọ lágbára lọ́wọ́ Ọlọ́run, á dẹ̀ kọ́ wọn máa ṣe. Ohun tí mo rí ní kókó ń bẹ̀ náà ni wípé ẹ jẹ́ á sọ pé ètò tí ò dán mọ́rán tó, gbogbo èèyàn kọ́ la fún ní spirit of administration. Gbogbo èèyàn kọ́ la ní àwọn ètò bí wọ́n ṣe máa ń ṣe àwọn ètò fún àwọn nǹkan kan. Lóòótọ́ a lè kàwé, a lè lẹ́kọ̀ọ́, a lè nípò, a lè lóye, a lè lówó, ṣùgbọ́n gbogbo ò dá lórí ẹ̀kọ́. Ohun tí wọ́n fẹ́ ṣe tó mú wàhálà dání yìí, àwa ó ṣe níwọ̀n bàtà a máa ń ṣe ní ọjọ́ Sunday tó ń bọ̀ yìí, ṣùgbọ́n àwọn àyè tó gbà yàtọ̀ màá ṣàlàyé. Ó yẹ kí n lọ live lórí program, network àtàwọn kankan mú ìdíwọ́ dání láti àná ni ò jẹ́ kí n lọ ní live program. Tó bá ti rí fídíò mi, bá mi share kí ẹlòmíì náà tún lè kọ́gbọ́n. Àwa tá à ń ṣoore fún àwọn ẹ̀dá ènìyàn, tá à ń bọ́ opó, bọ́mọ aláìní bàbá, tá à ń bọ́ àwọn ìwé. Ẹ má jẹ́ àdáwọ́ rẹ̀ dúró. Àwọn olórin kan borí bá dibi ìpàdé dọ̀hún, bó náà ṣe kọ́ níyẹn oore ni wọ́n ṣe wọn ò ní ṣèkà. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ìsìn, kódà nǹkan ti ń dá Ọlọ́run lẹ́bi pé àbọ́lọ́run gan fọwọ́ sí ká máa ṣàánú mọ́ ni. Rárá, kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Ọ̀nà tá a gbé gbà tí Sátánì fi tọwọ́ bọ̀ oníká kíyèsí, yóò sì kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ní ọgbọ́n ní gbogbo ọ̀nà. Kò síbi tá a ti kádìí alẹ́ o, kò síbi tí a kì í ti kádìí alẹ́. Ìyàtọ̀ díẹ̀díẹ̀ ló máa wà ńbẹ̀. Àwọn kan ó ṣe wọ́n gbé lọ fún ọmọlà ní títì. Ẹ rí bí wọ́n ó ṣe bo mọ́tò yẹn. Ibòmíì àti lọ pín kíní fún ọmọlà lọ́jọ́ kan, wọ́n kán mìíràn mọ́tò, wọ́n ṣe gbogbo ẹ̀sẹ̀ everything. Àdúpẹ́pẹ́ nìkan ni ò farapa. Bẹ́ẹ̀ lọ làwọn nǹkan tá à ń ṣe. But ẹ jẹ́ ká wá mú lórí àwọn tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ sí gangan tí wọ́n jẹ́ òbí àwọn ọmọ. Sẹ́rí tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lónìí, kí n má sọ pé ilẹ̀ Yorùbá, lórílẹ̀-èdè Nàìjíríà lónìí wọ́n ti gé etí wa lọ. N tá gbọ́ náà ni owó àtóúnjẹ. Ibikíbi tí ọ̀rọ̀ owó bá ti wà tó ń jẹ wà, ṣé ká mọ́ tanra wa, àwọn èèyàn ó kù síbẹ̀. Kì í sọmọdé nìkan o, àwọn àgbààgbà, ibi tá a bá ti gbọ́ pé palliative àbí nǹkan ọ̀fẹ́ wà, àwọn èèyàn máa kú síbẹ̀ sáà ni. Kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí. Ibi tí wọ́n ti ń pín owó lọ́rọ̀ òṣèlú, àmọ́ pé olóṣèlú tó kó mbẹ̀ kò sí dáadáa, ó tún fẹ́ padà wọlé, ó dẹ̀ tún ti pín owó, á dẹ̀ tún sára wa pa nítorí rẹ̀. Now, ntí etí wa gbọ́ ni owó àti oúnjẹ. Àwọn ibi kùdìẹ̀kùdìẹ̀ tá fẹ́ kọ́ra wa lẹ́kọ̀ọ́ lé lórí òní eléyìí lọ́dọ̀ àwọn òbí. Ẹran kí n là jẹ́rí
bá a bá gbọ́rú ẹ̀ kódà kó má sí ọmọdé nígbà míì kó ṣàgbàlagbà a gbọ́ irú rẹ̀ pé wọ́n fẹ́ ṣe nǹkan báyìí kí ló dé tá a lọ ń sùn síbẹ̀ ṣé 1 million náà fẹ́ pín fún wa ni tó bá jẹ́ 1 million só tó ẹ̀mí àwọn ọmọ tó bọ́ ni kí ló dé táwa fúnra wa nígbà tí wọ́n gan débẹ̀ orí pé bẹ̀ yẹn ti kún ó ti ya ó sì padà lé rẹ lẹ́rọ̀ àti àlàáfíà kó fayọ̀ sọdún ẹ̀wù gbogbo tó ṣẹlẹ̀ yìí wọn láwọn kan sọ pé àwọn fẹ́ mọ Oríyọmí àwọn kan fẹ́ mọ olórí Naomi àwọn kan sáfẹ́ gba oúnjẹ àti bẹ́ẹ̀ 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 lọ kí ni ká pè irú eléyìí àwọn tó ṣẹlẹ̀ sílẹ̀ kan sí ẹbí ara yẹn olùwàkóbá wa tù wọ́n nínú ẹ jẹ́ ń padà sọ́dọ̀ olórí Naomi Ọlọ́run bá mi kó yín yọ àṣìṣe ńlá ni eléyìí mo dẹ̀ mọ̀ pé bí irú ẹ̀ bá tún máa wáyé ẹ̀ tún kọ́gbọ́n kún ọgbọ́n nínú àwọn ọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń sáré sọ tí mò ń gbọ́ òun ni wípé ẹ ti ń ṣe é bọ̀ tipẹ́ but láti bọ́ 5,000 ènìyàn kí mọ́ ti sọmọdé lọ́jọ́ kan ṣoṣo kò yí sí o tá a bá ń sọ̀rọ̀ bíbélì ẹ jẹ́ ká sọ̀rọ̀ nínú ìwé Matthew chapter 14 from verse 15 bóyá wọ bí 15 to 21 nígbà tí Jésù máa bọ́ àwọn ènìyàn 5,000 tí ẹ bọ́ yẹn ǹjẹ́ ẹ mọ bó ṣe ṣe ó pè wọ́n jókòó ọ̀rọ̀ Ọlọ́run kò fóúnjẹ ṣáájú kódà àwọn smell oúnjẹ kò advertise oúnjẹ now tẹ bá kóòtì bíbélì bó ṣe wánú bíbélì ó ti yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe ó pè wọ́n ó fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn nígbà tó dìrọ̀lẹ́ wọ́n wò wípé kò síbi tí wọ́n ó ti rí oúnjẹ rà ebi ti ń pa wọ́n ọ̀dọ́ ni wọ́n àtàgbàlagbà o ókè ẹ̀yin ọmọ ẹ̀yìn kí n lè rí lọ́wọ́ láwọn ò ní nǹkan kan wọ́n wá rí ẹni tó ní ẹja àti àkàrà now Kristi wá bless ẹ̀ lórí ìjókòó wọ́n ti settle down ó sì bọ́ 5,000 ènìyàn wọ́n tún kó àjẹkù apẹ̀rẹ̀ 12 jọ ẹ wá lọ wo ẹsẹ̀ 21 yẹn wọ́n ní láì ka àwọn ọmọdé àti obìnrin wíṣọ pé kò sí ọmọdé àti obìnrin nínú wọn because wọn à ní agbára láti struggle oúnjẹ ó ṣeé ṣe kó jẹ́ pé lọ́jọ́ yẹn náà bí ó ṣe wà ọ̀dà lè tó ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n máa struggle ara wọn but kò sí ọmọdé àti obìnrin nínú àwọn tí wọ́n kàtà fìdí lọ́jọ́ yẹn èyí tó tẹ̀lé ni wípé lójúmọ́ kan organization yẹn poor gidi mà at least Oríyọmí sọ wípé ẹ ò tẹ tíkẹ́ẹ̀tì tẹ́lẹ̀ òun ló ń sọ pé kẹ́ ẹ tẹ tíkẹ́ẹ̀tì tẹ wá tẹ̀ yẹn ti wá late òru ọjọ́ yẹn mọ́jú Lóríyọmí sọ pé òun pe printer òun ti tẹ òun ò tí nọ́mbà ẹ̀ báwo lẹ ṣe rò pé ó máa ṣiṣẹ́ àwa tá a lágbára tó yín tó yẹ pé a lè bọ́jú 100 ènìyàn àbí nǹkan kan lọ a ti ń gba orúkọ wọn lẹ̀ nísìn it's over 2-3 weeks ago tá a ti ń gba orúkọ wọn sílẹ̀ orúkọ yẹn ló ń kálukú dẹ̀ fi wá gba nǹkan tá a bá fẹ́ fún àtàṣọ àtóúnjẹ ẹ̀fìrì tá a fẹ́ fún ìwọ tá a forúkọ rẹ̀ lẹ̀ o lè wọnú chọ́ọ̀chì wá tó bá wọnú chọ́ọ̀chì wọn wá bá wa jọ́sìn ni o lè struggle pẹ̀lú àwọn tó wá á dẹ̀ máa pè wọ́n ní 1 by 1 ẹ bó lè yẹn ṣe fẹ́ bọ́ 5,000 lórí pápá lọ́jọ́ kan ṣoṣo báwo ni wàhálà ò ṣe ní ṣẹlẹ̀ kì í tún ṣe nílùú Ìbàdàn kò síbi tí wọ́n lè lò tó lè tóbi nítorí Ọlọ́run nítorí ìgbà míì mi ò fẹ́ kí fídíò gùn púpọ̀ tó bá jẹ́ láìfù ní á lè gùn dáadáa ẹ jẹ́ ń padà sọ́dọ̀ Hamzat Oríyọmí alàgbà wa Hamzat Oríyọmí erin kú màgúdú fi jẹ ẹfọn kú màgúdú fi jẹ màgúdú ti délẹ̀ báyìí kí la fẹ́ fi ṣe ẹnu wo la fẹ́ fi sọ gbogbo èèyàn ló ń gbẹnu sí máìkì ní àgídìgbò ọ̀rọ̀ ti wá sọ lọ́gbọ́n kọ́ báyìí ó sọ ọ̀mọ̀ràn kọ́ ó sọ ọ̀mọ̀ràn kọ́ o níbo la sọ pé Oríyọmí ti gbẹnu sí máìkì wá wí tẹnu ẹ̀ wọ́n ní ìpè béèrè mi àkọ́ni pé stakeholder lẹ jẹ́ ni àbí ẹ̀kan polówó lọ́dọ̀ yín pé kẹ́ ẹ bá wọn ṣe ẹ̀ ń sọ̀rọ̀ bíi stakeholder ẹni ibi tí wọ́n gbà kéré ẹ̀yin lẹ fowó lẹ̀tẹ̀ lọ fi gba bòmíì ẹlẹ́nìkan kó ọmọ 9 wá gbogbo nǹkan tó jù nú ètò yẹn bí ẹni pé ẹ̀yin lẹ ṣe ajẹ́ stakeholder nínú ìrìn àjò yẹn tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni pé ẹ ti mọ̀ pé nǹkan yìí gangan máa ṣẹlẹ̀ ẹ ti ń sọ bí ẹni pé ẹ mọ̀ pé ó máa ṣẹlẹ̀ ẹ lè sùn ẹ lè wo ẹ ń jí lọ station ẹ tún padà sí ibi program ẹ tún padà sọ́tún ẹ tún padà ẹ ń sọ̀rọ̀ bí ẹni pé ẹ ti mọ̀ pé nǹkan yìí máa ṣẹlẹ̀ ẹ dẹ̀ ti débẹ̀ lóru ẹ tún padà sí rédíò ẹ stop program tí wọ́n ṣe ti announce mi ò dá yín lẹ́bi Ọlọ́run ò ní dá yín lẹ́bi ní ọjọ́ míì tó ẹ pé ilẹ̀ ẹsẹ̀ fún ẹ ní àìdíà pé ká change venue ẹ bá sún ọjọ́ yẹn síwájú ẹlẹ́ẹ̀kejì tíkẹ́ẹ̀tì yẹn kò tí ì rẹ́dì ẹ bá sún ọjọ́ yẹn síwájú
wọn bá máa gba tíkẹ́ẹ̀tì lágídìgbò tí wọ́n fi wọlé ẹ ti mọ iye nọ́mbà tẹ́ fẹ́ kẹ́ tó sọ pé kán máa bọ̀. Ẹlẹ́ẹ̀kejì rédíò yín ò kí ń ṣe rédíò kékeré téèyàn bá ànáǹsì kan 1000 bẹ́ẹ̀ 1 million ló máa wá níbẹ̀. Gbogbo yín lẹ́yìn kẹ́ ẹ mọ̀ yẹn sà. Ẹ má bínú mi ò dá yín lẹ́bi, táìmù yẹn ti lọ. Oníkálukú ẹjẹ́ àjọ yára wa lọ́gbọ́n nítorí ọjọ́ mi yóò dára fún wa o, àní rí bí máa rí dààmú mọ́ o. Ẹ jẹ́ ká ṣọ́ra sí i.